olóyè Sunday Ìgbòho nìkan làwọn Fúlàní darandaran bẹ̀rù o. Ọ̀rọ̀ rèé o, bàbá Èkìtì ti tú àṣírí ọ̀rọ̀ jáde o. Bàbá Èkìtì tú àṣírí tó fi jẹ́ wípé àwọn Afẹ́nifẹ́re kan wọn ò fẹ́ràn Professor Banji Akíntóyè. Kí ló fà á? Kí làṣírí tó wà ńbẹ̀? Kí ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà Yorùbá, àwọn ọba Yorùbá ni wọ́n sọ Ìgbòho dọ̀tá? Kí ló ṣẹlẹ̀ gangan? Owó wo ná gbà? Báwo ló ṣe jẹ́? Kí ni ìbáṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú Buhari ńgbà tó wà lórí àlééfà lórí ọ̀rọ̀ Ìgbòho? Kódà ọ̀rọ̀ kan Awíkoko àti Ṣókótìò lórí gbogbo ohun tó ń lọ yìí o. Kí ló yẹ kí wọ́n máa sọ? Irú ètò wo ló yẹ kí wọ́n máa ṣe? Irú ètò wo ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí bàbá Èkìtì sì ń fọ̀rọ̀ ránṣẹ́ sí wọn wípé kí wọ́n tètè máa sọ̀rọ̀ lórí ohun tí yóò jẹ́ kí ilẹ̀ Yorùbá kó tẹ̀síwájú. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Ọ̀rọ̀ pọ̀ tí bàbá Èkìtì túlẹ̀ lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá pé àwọn ṣetán o láti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn darandaran tí wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá dahoro. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu bàbá Èkìtì. Àpapọ̀ ọmọ Yorùbá ti máa rí líìkì yẹn lọ́dọ̀ Koiki Media. Ẹ máa jọ yẹn rí ti state ń bẹ̀. If you are from Ekiti state, join Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Kwara, Kogi, ẹ máa jọ yẹn. Àwọn bàbá wa tún gbọ́n nínú ọ̀rọ̀ wọn. Ní ọkìnì ọgbọ́n wọn o. Tá bá ti wọnú dictionary wọn lọ, wọ́n mú ọ̀rọ̀ tó yẹ kó máa ṣe àwọn ọmọ tòde òní ní àǹfààní. Wọ́n á ní ọgbọ́n anú òun lè jò ó lò. We must be part. You will see the link on Koiki Media. Ọgbọ́n anú lè jò ó lò. Ọgbọ́n anú lè jò ó lò. You must be part of Ìfẹ́lódùn Àpapọ̀ ọmọ Yorùbá. Ẹ̀yin tí ẹ bá mọ̀ bẹ́ ṣe máa jọ yẹn, mo lè pe nọ́mbà bàbá Gani Alágbàlá síta. Ẹ máa pè wọ́n. Bẹ́ẹ̀ pè wọ́n lẹ́rẹ̀ 1 million léèdè, wọ́n lè sọ pé ó sú wọn. Torí pé wọ́n mọ̀ pé ewu ń bẹ lóko ló ń gẹ́ fara rẹ̀, ewu ni. Màmá mi Eunice Adélẹ́yẹ adára fún yín, ojú òní tìyín. Màmá mi ẹ máa jọ yín líìkì Èkìtì o. Ìfẹ́lódùn Àpapọ̀ ọmọ Èkìtì, you will be part of it. Agbẹ́dọ̀ ká para wa pọ̀ kájọ ṣe. Ẹ káàbọ̀, mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè, aṣojú Awólọ́wọ̀, àrólé Awólọ́wọ̀, ẹnìkan tí àwa lè tọ́ka sí pé ó dúró nínú fíṣàn Awólọ́wọ̀ yẹ tó wá ń kéde ẹ̀ káàkiri gbogbo àgbáyé pé ipò tó yẹ kí Yorùbá wà rèé, ipò tó yẹ kí Yorùbá wà rèé, ìpinnu Ọlọ́run fún wa rèé, ìpinnu Ọlọ́run fún Yorùbá rèé. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá, àwọn ẹgbẹ́ tí bàbá wa Awólọ́wọ̀ dálẹ̀ tá ń pè ní Afẹ́nifẹ́re, they see Professor Banji Akíntóyè as enemy. Torí wọ́n ti rí Afẹ́nifẹ́re as opportunity to be collecting money from the government. But bàbá wọ́n yan bàbá sípò tó jẹ́ pé yóò máa bá wọn gbowó lọ́wọ́ government. But bàbá reject it pé owó tá a ti ń gbà lánàá ṣe ló dàbí gbàtà ní pé à ń gbowó ẹ̀mí àwọn ọmọ wa. This is time for us to fight for the freedom of the Yoruba, the genuine freedom, total freedom. Mo forúkọ bàbá yẹ kéyìn ní Amẹ́ríkà, ní Canada, ní London, ní Japan, níbi gbogbo tẹ̀yìn ọmọ Yorùbá bá wà, pé àjíǹde ara yóò máa jẹ́ fún yín o. Agbára yìí fòkòtò, ilé ayé yín ò ní fò yín rò láṣẹ Olódùmarè. Ojú yìí ti máa lẹ́, ojú ò ní tì yín. Mo tó kéyìn lórúkọ kàkàkí Olódùmarè, àníyè káyé, ojúlówó ọmọ fi Yorùbá láhàn, ẹni tó fi lé tó fọ̀nà ẹ̀ lẹ̀. Mo máa ń lé olóyè ṣe Sunday Ìgbòho méjì ní Ìbàdàn tá a sọ di headquarter Yorùbá nation. A sọ di headquarter Yorùbá nation. Ọmọkùnrin yìí ò bínú, a tún máa wò wá, a tún máa rẹ́rìn-ín. Ó rẹra rẹ̀ kalẹ̀ sí lẹ́bù àwa tá a jẹ́ nǹkan kan. Ó rẹra ẹ̀ kalẹ̀ pé àjọjẹ ò dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Ó rẹra ẹ̀ kalẹ̀ pé olówó kan
láàrin ẹgbẹgbẹ̀rún olóṣì náà ló náà ó wá bẹ̀rẹ̀ sí kéde ìyìn rere pé ẹ má jẹ́ kán pa wá mọ́, ẹ jẹ́ ká dìde, we can do it, ẹ má jẹ́ kán pa wá mọ́, ẹ má jẹ́ kán pa wá mọ́. Orúkọ tí àwọn tó ń pa wá ń pera wọn ò jẹ́ bẹ́ẹ̀, wọn ò jẹ́ bẹ́ẹ̀. Immediately they turned this man to enemy. The majority of the Yoruba leaders, the majority of the kábíyèsí, ẹ gbọ́ tí Buhari bá tiẹ̀ gbowó lẹ̀ pé ẹ gba owó yẹn lọ ṣá, èyí 200 million máa kàn, èyí 100 million máa kàn, èyí 50 million máa kàn, èyí 300 million máa kàn, pé ẹ lọ mú Sunday Igboho wá. Ó yẹ kán jókòó pé kílẹ̀ ṣe ọmọ yìí, ṣé lóòótọ́ terrorist ní Sunday Igboho? And these obas, they know the terrorists. But wọ́n ti rí pé owó rẹ̀ ṣìkìṣìkì máa mì, owó dé. Wọ́n gba owó ẹ̀mí Sunday ọmọ Adéyẹmọ torí pé they see him as obstacle tí ò ní jẹ́ ká make owó, torí pé àwọn náà fẹ́ gun latest deal. But ọba mi Èdùmàrè ò fẹ́ ní Sunday ọmọ Adéyẹmọ lé wọn lọ́wọ́. Mo forúkọ àwọn náà kí yín káàkiri gbogbo àgbáyé, l'Amẹ́ríkà ni, ní London ni, ní Canada ni, Italy ni, Germany ni, France ni, Japan ni, China ni, Asia, America, Latin America, títí dé South Africa. Pé àjíǹde ara yóò máa jẹ́, ìdágìrì ò ní wọlé tọ̀ wá, a ò ní bùnìbùnì ká fẹsẹ̀ kọ́ ká darí ayé wa dànù. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má pè sórí rí, ẹ má pè mí direct, ẹ jọ̀ọ́ ẹ má dẹ̀ pè sórí nọ́mbà yìí, òní mo fi ṣe program. Mo fi olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ kàkà kí Olódùmarè mo fi kíyín káàkiri gbogbo àgbáyé. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ má bínú, máa dárúkọ àwọn kan lénìí torí ó ti ń dojú ẹ̀ bọ̀. Yorùbá wípé ikú tó ń pa ojúgbà ẹni, òwe ló ń pa fún ni. Tí ikú bá wọlé tó bá ṣí ni ní fìlà, kólúwa ẹ̀ mà dúpẹ́ mà ni. Bàbá mi kan wà, ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni bàbá Sokoti. Mo wo prógámù yín kan lénìí láàárọ̀ yìí, mo rí pé ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ yín ò ní jọba. Ẹni bàbá mi tẹ bá mọ nọ́mbà bàbá Sokoti, mo ní nọ́mbà wọn lọ́wọ́, mo ti pè wọ́n látàárọ̀ wọlé ni. Ẹ bá mi sọ fún wọn, ìjà Ọ̀yọ́ àti Ifẹ̀, ìjà àgbà méjì, èmi làgbà ìwọ làgbà. Bàbá mi nǹkan ló kàn nínú ọ̀rọ̀ wa, mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín. Ikú ń bẹ lẹ́yìn kò lè wá o, ikú ó ń bẹ lẹ́yìn kò lè wá. Ẹ fi àwọn ọba méjèèjì yẹn lẹ́ o, ẹ jẹ́ kán ara tó bá wù wọ́n kán máa fi ra wọn dá. Bàbá mi Sokoti, ikú ń bẹ lẹ́yìn kò lè wá o. Tó bá délẹ̀ tán àwọn méjèèjì yẹn, private jet tó máa gbé wọn fiam, ó ti wà ń lẹ́ o. Adẹ́tẹ̀ wọn ò rẹ́dì láti fún wàrà fún ìran Yorùbá, but wọ́n rẹ́dì láti dá wàrà Yorùbá nù. Ẹ jọ̀ọ́ bàbá mi, ẹ jọ̀ọ́, ṣe rí bí mo ṣe ń làágùn, mo ṣe ti ìrìn kèrìdò lórí ọ̀rọ̀ Yorùbá, mo ṣe rìn dé ni. Ikú ó ń bẹ lẹ́yìn ìkúlé Yorùbá, ikú yẹ ò dẹ̀ gbẹ́dọ̀ ṣẹlẹ̀, èyí tá a ti rí ká má rírú ẹ̀ mọ́. Bàbá mi Sokoti, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ ń ṣe àwọn prógámù kan tẹ́lẹ̀ tí ẹ mọ̀ pé mo máa ń pè yín dáadáa. Ìjà àgbà tán ń jà yẹ bàbá mi, òye làgbà ń wò, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀, ẹ wo ohun tó ń fẹ̀ sí Yorùbá. Ẹ bá mi sọ fún Awíkoko náà, ẹ bá mi sọ fún Awíkoko, n tó kàn nínú ọ̀rọ̀ wa kọ́ nìyẹn, n tó kàn nínú ọ̀rọ̀ wa kọ́ nìyẹn. Bí a ṣe máa sọ̀rọ̀ tí Sunday Igboho padà wálé, we need this man. Sunday Igboho is the only man ní ilẹ̀ Yorùbá tí Fúlàní bẹ̀rù. Ẹ mú tẹ̀gàn kúrò kẹ́ ẹ tó fi tẹ̀gàn kún. Ṣé gbọ́ mi? Ká fi tẹ̀gàn sí, ká tó fi tẹ̀gàn kúrò. Sunday Igboho is the only one man tí Ọlọ́run yọ̀ǹda fún wa now that can face Fúlàní. Láì tí ìwọlé gan, orúkọ ẹ̀ gan ń dẹ̀rù bà Fúlàní.
ṣé gbọ́ bàbá mi Ṣòkòtì mo ti ń pè yín màá tún máa pè yín ẹ fi àwọn tó ń jà lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi àwọn bàbá yẹn lẹ̀ ẹ fi àwọn bàbá yẹn lẹ̀ sà ẹ fi wọ́n lẹ̀ ẹ fọba Ọ̀yọ́ lẹ̀ ẹ fi Aláàfin lẹ̀ ṣèbáwa náà jọba lé lórí ìgbà tí lẹ́ẹ̀fì wọ́ọ̀ ti wà important lójú wọn tó fi jẹ́ pé ohun tó kàn làwọn ṣe yẹ bàbá mi tí àwọn ọba yẹn ò bá rí i pé ikú ń bẹ lẹ́yìn kùlé wa àwa tá a rí i pé ikú ń bẹ lẹ́yìn kùlé wa ní ká jẹ́ ká gbajúmọ̀ ọ̀rọ̀ Yorùbá ètò ààbò wa ó ṣe pàtàkì ní ìkórìtà tá a wà yìí. bàbá mi mo wà lórí program màá kọ́ ìpadà. ètò ààbò wa ṣe pàtàkì àwọn orí the majority of them irinṣẹ́ Fúlàní ni wọ́n ò rí pé Yorùbá wà nínú ìgbèkùn ṣé àwọn ọba tó ń gbowó ẹ̀mí ọmọ wọn tó dẹ̀ mọ̀ pé ohun tí ọmọ yẹn ń jà fún ni pé kíkú ọmọ pa ìran Yorùbá pé kí àjòjì kó má wàá di ọ̀gá lé wa lórí mo kí gbogbo yín bàbá mi Prince Adébáyọ̀ Òsínlámà ẹ má bínú tí mo bá pé dáadáa Michael Ìmọ̀dọ̀fìn Adéwálé Johnson á dára fún gbogbo yín àgbàdo ìfokòtò ilé ayé yín ò ní fòyín rú ìjà sọ̀rọ̀ síbi tọ̀rọ̀ wà o ẹni bá ń rí ni là ń rí àwọn ọba yìí ò rí wa wọn à rí pé ikú ń bẹ lẹ́yìn ìkùlé wa so àwa tá a dẹ̀ rí pé ikú bẹ lẹ́yìn ìkùlé wa àdẹ̀fẹ́ kíkú yẹn wọlé we must not entertain anything belong to this all this call kábíyèsí fake ọba tó bá ti jẹ lórí oyè tí ò pòǹgbẹ bí àlàáfíà ṣe máa wà ní ìlú tó ń wà that we secure the land wọn ń ṣọba gidi. kò jẹ́ bó ṣe jẹ́ òun náà nìyẹn o ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o kí lè ròyìn lórí gbogbo èyí tí bàbá yìí túlẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re àwọn tí ó yẹ kí wọ́n gbárùkù ti bàbá Professor Banji Akíntóyè kí lè rò nípa gbogbo ni wọ́n sọ nípa àwọn ọba Yorùbá àwọn ọba Yorùbá kan tó jẹ́ wípé wọ́n gbọ́wọ́ ẹ̀yìn wọ́n fi ń ṣe bí tó jẹ́ pé wọ́n ṣetán láti pàṣẹ àlàáfíà láti rí pé àlàáfíà wà ní agbègbè wọn àbí ká sọ pé àwọn kábíyèsí tó ń gba rìbá tó ń gba owó pànìyàn lọ́wọ́ àwọn Fúlàní darandaran ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà báwo ló ṣe máa jẹ́ gangan ẹ drop comment yín remember to like share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu